Okay, no one there. Please, I don't want to lose this appointment. Please, for God's sake. So, now. So now, nígbà tó ti dúró ti fọmọ yín lóhùn bàbá kí ló ṣẹlẹ̀ máa lẹ̀ mọ́ mi gbogbo ayé tèmi náà tó máa fẹ́ lọ wẹ̀ ó máa ń bọ́ so máa ń kú tó fẹ́ fi wẹ̀ ni kí ló dé tó di abáyé ó lọ lọ fẹ́ ẹ̀pà so ṣé tó di abáyé kí ni táwọn ò sọ nírú ẹ̀ ń bọ́ bá nírú ẹ̀ bọ́ta ẹ̀ sọ́rí. ìdí tó jẹ́ kí sáré àwọn tí ìṣẹ̀lẹ̀ nù léyìí olúwo gbọ́dọ̀ fi ara balẹ̀ ẹlẹgbẹ́ èèyàn ẹ̀yin olórí burúkú yìí ẹlẹgbẹ́ èèyàn mo ti wá dísáìdì inú mi pé bí n bá lọ wẹ̀ aṣọ tí mo fẹ́ wọ̀ jáde ní ń wọ̀ lọ èèyàn gbọ́dọ̀ ṣaṣọ ta èèyàn gbọ́dọ̀ mú nǹkan lẹ̀ bí èèyàn gbóúnjẹ lè kí sí ni oúnjẹ ògbó òdì. ní kí ni ẹ̀dẹ̀ ní àgẹ̀lọ́ mi sọ máa mi ètò èfi yẹn lè tẹnumọ́ pọ̀ ìṣẹ́ àpọ́nà so ìyẹn náà fà lọ́wọ́ mà. mo dàgbà mi ò lè bá ọmọdé jà ibẹ̀ ṣé ń gbọ́ mi now ìyẹn lè fà lọ́wọ́ àwọn dẹ̀ ń bọ̀ tó bá ń bọ̀ wáyé mọ̀ sí báyìí wáyé ẹbọ̀dì jẹ́ ìtura ṣé ń gbọ́ ẹ̀dẹ̀ ń bọ̀ wáyé bọ̀ wáyé ẹbọ̀dì wáyé àgbà mọ̀ sí ẹ̀rọ dákẹ́ fún wọn lọ sóyè àwọn ń bọ̀ wọ́n yẹn lọ́wọ́ ìdí àjàrà ni olórí burúkú ṣé ìdí náà ló ń fọ ló wà tí ìfọlẹ́sì bẹ́ẹ̀ máa fọlẹ́sì ìdí àjàrà ni olórí burúkú ṣé tó wù ẹ́ náà ní ẹ̀kíní kankan rẹ̀ ṣíọ ẹ wá kọ́kọ́ lọ bọ́ọ̀ wà lọ bí tí wàhálà tí wàhálà ti wá dé nìyẹn so táìmù tẹ́ni ẹ ti jáde báyìí tẹ́ ti wo lọ́tọ́ ti fọlẹ́sì ẹ ti yọ scarf lórí ẹ ti fún mọ́kùn tó yẹ mọ̀ pé ọ̀pá fẹ́ lọ sóò ẹ wá yí padà ẹ fẹ́ máa lọ ẹ ti gbómi ẹ fẹ́ máa lọ mọ̀ sí ẹ̀kọ́ bú sórí. níbo ló lọ so ẹ̀yin náà ẹjọ́ fà ẹ yìí nígbà ẹ yà mọ̀ pàmí ẹ pa mí ẹ yà mọ̀ pàmí ẹ so dẹ̀ ó fẹ́ dẹ̀ ó dẹ̀ mú lọ àdẹ̀ ńlá wọn. èmi ò lọ́wọ́ kankan tí máa sọ. ẹ ti lọ́wọ́ ń bì next one let's go because èmi tí mo wà ń bì mo ti jáṣọ kan ká wọ́n sì ń bọ́ àmú mi ìbẹ̀rẹ̀ tí máa gbogbo àfà ó ti yé báyìí.